lánàá tí ṣe Ramadan 18 àbí Ọlọ́run fi àdánwò ńlá ó fi kan ìdílé Adéyẹmí àti ìdílé Oyèkànmí. Ọlọ́run ní kí a pàdánù ọ̀kan nínú àwọn màmá wa, àwọn màmá wa àlùbáríkà, àwọn màmá wa olóríire, màmá wa tán jẹ́ abiyamọ tòótọ́, tán jẹ́ abiyamọ pàtàkì. A pàdánù wọn nínú oṣù Ramadan, a pàdánù wọn lọ́jọ́ àná. Àwa bí Ọlọ́run wa Ta'ala, àwọn màmá wa alhaja wa Aminatu Tayelulu Àdùnní ọmọ Oyèkànmí aya Adéyẹmí, kọ́nà ọba kó dákun kó bá wa kẹ́ wọn lálùkìyámà. Àmín. Kọ́nà kó dákun kó bá wa ṣe ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún wọn. Àmín. Aljanna Firdaus oníkọ́nà kó dákun kó bá wa fi wọ́n sí. Àmín. Gbogbo àṣìṣe wọn àti àmọ̀ṣe wọn kọ́nà kó dákun kó bá wa yááfì wọn. Àmín. Kọ́nà kó wá dákun ìyà ó kéré ó tóbi, kọ́nà kó dákun kó má fi kankan jẹ wọn. Àmín. Kọ́nà kó wọlá dáadáa màmá náà sí ẹbí ará ojúlùmọ̀, ọmọ ìyá ọmọ bàbá tó jẹ́ pé ní dáadáa náà wọ́n gbélé ayé wọn ṣe. Kọ́nà kó dákun kó bá wa san wọ́n lẹ́san orí lálùkìyámà. Àmín. Ìyọ́nú Ọlọ́run ọba tó ga jù kọ́nà kó bá wa ṣe fún wọn. Àmín. Aljanna Firdaus kọ́nà kó dákun kó bá wa ṣe fún wọn. Àmín ya Allah. Ọkàn wa gbọgbẹ́, ọkàn wa bàjẹ́, ṣùgbọ́n kò sí kankan tá a fẹ́ ṣe fọ́lọ́run. Afọ́wà kún fání Yakumullah. wọ́n mọ̀ bá ń fi eléyìí kọ́ mọ́, wọ́n mọ̀ bá ń fi kí wọn, wọ́n bá mi fi ṣe àdúrà fún wọn, wọ́n bá mi fi tọrọ ọ̀kẹ́ fún wọn, wọ́n bá mi fi tọrọ ọ̀gẹ̀ fún wọn pé yá